ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ káwọ́ Yes sir. ẹ̀dẹ̀kú ọ̀rọ̀ ìlú náà Àwa nu. ṣe yín ní bára yín nù Àmín Èdùmàrè. iléeṣẹ́ yẹn máa gbòòrò sí Àmín Èdùmàrè. gbogbo ilẹ̀ máa rí bá ti ṣe Àmín. gbogbo ilẹ̀ máa rọ́nà gbégbá Àmín. olúwa tó ṣe yín lórí kò ní sọ yín dẹ́ni Àmín ìlú kábíyèsí. ẹ ṣé ẹ káwọ́. Yes sir. Kábíyèsí àkọ́kọ́ fẹ́ mọ̀ ní dáadáa. Ọmọ òdúgbò gan ni báwo náà ti bí yín kọ́ má jẹ́ pé lóyìnbó náà bí yín sí náà sọ pé ọmọ yín gbọ́dọ̀ ti bí náà sọ pé òun ló máa jọba ìlú mi o kọ́ má jẹ́ pé dáàdì yín ti kọ́kọ́ jọba náà wá ń sọ nígbà náà. ká dúpẹ́ fún olódùmarè dúpẹ́ lọ́wọ́ náà. akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run alámọ̀ tó mórí wọ́n bí mi ní ìgbà tí nàìjíríà ń jó tó ń yọ̀ tọ́nà tá a gba òmìnira nílẹ̀ nàìjíríà àdè bí mi sí ilé ìwòsàn UCH nìbàdàn ibẹ̀ náà ti ń pè màmá mi ní màmá òmìnira ṣùgbọ́n àti bàbá àti ìyá mo dúpẹ́ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọlọ́kọ̀ tó wá mi wá sáyé ọ̀hún ọ̀la ọ̀hún ọ̀lú ọ̀dẹ̀ lánúlẹ̀ máa fẹ́ lò tó bí ọdún kan ní hospital yẹn lẹ́yìn ìgbà tó bí mi tán kí n tó kúrò ń bẹ̀ sọgbọ́n tó máa gbé mi kúrò hospital yẹn ó gbé mi wá sí torí ń bí mo dàgbà bí ọdún mẹ́ta sígbà yẹn làwọn àjálù kan ń ṣẹlẹ̀ wọ́n tó gbé mi kúrò nítorí wọ́n gbé mi lọ sábẹ́òkúta so láti abẹ́òkúta ọgbẹ́ náà tún rí bó ṣe rí wọ́n tó gbé mi kúrò lábẹ́òkúta wọ́n tó dá mi padà sí Ìbàdàn mo wá bẹ̀rẹ̀ primary school mi ní Ebenezer African Church Primary School ní Ìbàdàn ìgbà tó yá wọ́n tó gbé mi kúrò ń bẹ̀ mi ti parí primary school yẹn wọ́n tó dá mi padà sí torí ń bí so mo parí primary school yẹn ní torí ń bí ní All Saints Primary School yẹn ṣùgbọ́n ìgbà tí ẹ parí primary school tán wọ́n tó dá mi padà sí Abẹ́òkúta mo lọ sí iléèwé grammar ń bẹ̀ African Church Grammar School àdúpẹ́ fọlọ́run gbogbo àsìkò tá à ń sọ yìí màálù tí ò nírù Ọlọ́run ló ń ba lé iṣẹ́ Ọlọ́run ló ń ba lé iṣẹ́ ni ẹ pa ní kábíyèsí o. bó ti wọn kí ọmọdé kó jíde òkú tó ní iwájú ló wọn bá kùkù tí ń bẹ ẹ pa ní kábíyèsí. wàá dúpẹ́ fọlọ́run bàtà máa kúrò ní secondary school mo dúpẹ́ lọ́wọ́ bàbá Ọbásanjọ́ torí nígbà tá a fẹ́ ṣe ìdánwò ìparí secondary school tó ń pè ní WAEC tá a fẹ́ sanwó kò sówó ṣùgbọ́n ọmọ kan wà tèmi àti ẹ̀ jẹ́ ọ̀rẹ́ tí a jọ wà ní school bẹ́ẹ̀ so òun ló mú mi lọ bá bàbá ọfíìsàn owó kéré mi gbà yẹn so bọ̀ mo dúpẹ́ fọlọ́n pé bàtà ṣe tán màmá kan náà wà màmá ti dolóògbé nísìnyí à ń pè ní màmá Kọ́lá Mrs. Ọmọyìnmí màmá yẹn ló gbà wá sọ́dọ̀ tó ń ṣe bí màmá fún wa ṣe bí Yorùbá bọ̀ wọ́n ní ojú mẹ́rin ló ń bímọ wọ́n ní gba ojú ló ń tọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ tiwa adúpẹ́ fọlọ́run pé nígbà tá a fẹ́ kúrò ní secondary school kò síbi tá a fẹ́ lọ mọ́ torí bàbá àti ìyá ò lówó ẹni tí ó bá dé lówó lè rán wọn lọ léèwé èmi dẹ̀ ti ń wò pé ìyá bàbá mi ò là ìyá mi ò lu àfikẹ́ mi là lùyọ̀ yes and ọmọ tó lè bí were about 19 in numbers. mọ́kànlélógún tèmi jẹ́ ìkẹsàn
nínú ti màmá mi mo jẹ́ ìkejì nínú ti bàbá mi mo jẹ́ ìkẹsàn. àti bẹ́ẹ̀ lọ èmi àti ọmọ màmá ọmọyìn mi làjọ wá wò pé a fẹ́ lọ bá ẹ̀gbọ́n ẹ̀ lẹ́kọ̀ọ́. akóra Abẹ́òkúta ẹsẹ̀ láfẹ́rẹ́ láti Abẹ́òkúta wá sí Pápá. láti Abẹ́òkúta wá sí Pápá. ìgbà tá a tẹ́ sọ èmi ọ̀rọ̀ tí tó ń jẹ́ torí mọ́ ẹsẹ̀ láfẹ́rẹ́ láti Abẹ́òkúta wá sí Pápá. ìyẹn túmọ̀ sí pé ẹ tún kọjá àtòrí gan. ojú kọjá àtòrí. so Pápá iléeṣẹ́ omi ẹ̀rọ wà ní Pápá. iléeṣẹ́ omi ẹ̀rọ yẹn ni ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi yẹn ń gbé ìyẹn la wá lọ bá. so ìyẹn ló ṣe wá fi wá sínú mọ́tò tó kó yẹ̀pẹ̀ tó gbé wa lọ síkò. bọ̀dá dúpẹ́ fọlọ́n pé adébi tí à ń lọ. ọjọ́ kan a fẹ́ gẹ́ bí ọmọdé a ní ká ṣeré lọ sí ibi tá a dé sí onígbòǹgbò níbẹ̀. so a fẹ́ ṣeré lọ sí Ìkẹjà ká lọ ṣeré pẹ̀lú bàbá wa ní Kúlápò. Fẹlá. so làwọn rí òyìnbó kan tí mọ́tò ẹ̀ takú bá ní kọ́ńtí ká lọ ràn lọ́wọ́ àwọn kò bá ní àwọn ń lọ wọn ṣe àbáràn lọ́wọ́ sá. so mọ́tò ẹ̀ bá ṣiṣẹ́ lọ́wọ́ béèrè pé kí làwọn wá kiri báyìí gòsè ìwọ̀n náà ni. so ẹnìyẹn ń ṣe nílé iṣẹ́ kan tó ń pè ní Scandinavian Airlines. airline yẹn ò sí mọ́ ní Nàìjíríà. olúùlú airline ní Copenhagen. so ló wá ní káwárí onílé iṣẹ́ yẹn làwọn lọ àti bẹ́ẹ̀ bàtà ń sọ yìí èsì ìdánwò ò tí ì jáde but ẹni ẹ̀dẹ́ gbà wá. ṣiṣẹ́ ṣùgbọ́n bàjá ìṣe sì máa jáde àdúpẹ́ fọlọ́run. so ló ti wá ní ká tún lọ kọ́ nípa iṣẹ́ tí airline ń ṣe bọ́n ṣe ń ta ticketing reservation.